Thank you.
David, ìjẹ́ni títò bad kò sọ́kọ́ David. Ìjọ Ìyálọ́jà gbogbo yín pàtàkì yìí o. A kì í ṣe ẹ káàbọ̀ sí Ọ̀ṣun Òṣogbo. Àwọn tí rí bá ọ̀yẹ̀ wá, ó ṣe eré ilé ẹ̀sẹ̀ pínlẹ̀ fún olóde òní ẹ̀jẹ̀ òyẹ̀ wá. Àwọn tí kò yẹ wá, ìgbóná wà báyìí. Pàtàkì níyàtọ̀ aláìríṣẹ́ ṣe sùúrù ní ìṣẹ̀lẹ̀ ṣe àdúpẹ́ gómìnà ọba. Àṣeyí sábọ̀dún bá dẹrù rẹ̀ lọ́pọ̀ yanturu. Bàbá mi Fáyẹmí Àyìndé Àràbà àwọn ti lú Òṣogbo. Àti gbogbo bàbá láwo pátápátá kí bàbá wa kódà àwọn ti lú Òṣogbo. Bàbá Ìfágbénúsọ látọ̀gá àpò ọdún wájọṣẹ̀ mí. Àṣẹ̀dá àwọn ti lú Òṣogbo wájọṣẹ̀ mí. Mo wá kí alájà trọ́tò ní gbogbo òpínlẹ̀ Ọ̀ṣun. Ṣèyí Àpàdá ẹ má gbọ́ mi gbọ́rọ̀ ẹ̀rọ mi. Gbogbo babaláwo pátápátá. Gbogbo lọ́dẹ̀ pátápátá. Gbogbo ọlọ́sùn pátápátá. Gbogbo ọlọ́sùn pátápátá àjọṣẹ̀ mí. Bá mi àṣẹ̀dá àwọn ti lú Òṣogbo àbùkù oníkànnì ẹ̀sùn nígbà òkú. Bàbá mi Fáyẹmí Àyìndé òkòrè sí ọmọ wòyíra lọ́jà kọ́ má bàa apákíbá ìgbàkíbá ní kẹ̀kẹ́ sọ. Ìyá wa ẹ̀kẹ́ òkú láyé ẹ̀kọ́ àgbèrèbalẹ̀ ńbẹ̀ òun. Ìyá mi ní kẹ́kẹ́ láyé máa pọ̀. Àsọdúnmọ́dún láwọ̀ àsọdúnmọ́dún àsọdúnmọ́rò láwọ̀ àsọdúnmọ́rò. Àsọdún ọdún ní àjọṣẹ̀ ní ìrẹsì. Kọ́ máa múra lẹ́ẹ̀dọ̀.
mo bá dànù dúró báyìí ìyá tó padà. Ìyá wa níkẹ́ ẹ̀kọ́ àfìdí balẹ̀. Tẹ̀mí yóò sojú wa ọdún ní sojú wa tẹ̀mí. Ẹ ṣe bí a fún cultural troupe. You are welcome and we appreciate you. Ẹ ṣe gan o. Láṣẹ Èdùmàrè ẹ wá síbi lọ́dún tó ń bọ̀ láti tún wá ṣerú èyí fún wa. Ẹ ṣe o. Ní báyìí, ẹ jẹ́ kí á pe Dámiláre Agbáṣàga onílù bàbá wa Kábíyèsí His Imperial Majesty Ọ̀nìrìṣà àti gbogbo ilẹ̀ Ifẹ̀. Ẹ bá mi ṣe Kábíyèsí bọ̀ ni o. Ó yá, pápá fún ìṣẹ́jú méjì péré láti wá pàfọ́. Dámiláre onílù bàbá wa Kábíyèsí Ọ̀nìrìṣà. Dámiláre, where are you? Lẹ́yìn náà kí Níkẹ́ Art Gallery Cultural Troupe tó máa múra sílẹ̀ láti perform fún just 3 minutes please. Where is Dámiláre? Abẹ́bẹ́ ọmọ pàṣípọ̀ yìí kí the entire staff and management of the Ministry of Culture and Tourism lábẹ́ Executive Secretary Council for Art and Culture Mrs. Esther O. Ajibade àti Director of Museum and Monuments Mrs. Stella Olúṣọlá Akínyẹmí. At the same time, Mr. Peter Akibusi, Director Admin and Supply, and the entire staff of the Ministry of Culture and Tourism. We welcome you and Káàbọ̀. Akiyi Aṣìdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú ìdìde. The Special Advisor on Culture and Tourism, Adébáyọ̀ Adémilúyì Akiyi o, ẹ̀yin náà ẹ káàbọ̀. Kábíyèsí Akiyi o, kí adé pẹ́ lórí nígbà tó ń pẹ́ lẹ́sẹ̀. His Imperial Majesty Ọba Peter Olúwọlé Ìpàdéọlá Akínyẹ̀wò III, the Olúfọ́n of Ifọ̀n Òròlú Kingdom. Ẹ bá ṣe kábíyèsí fún bàbá Olúfọ́n o. Akiyi bàbá, ẹ̀sìn ọba ó jẹ́ pé àwọn olórí ìwọ̀n òṣìṣẹ́ ìdípẹ́ láàfin o. Akiyi ẹ kú ìdìde. Nígbà tó àsìkò yìí kí màmá wa tí ó jẹ́ wípé wọ́n ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun, Nàìjíríà, Áfíríkà lágbàáyé nípa pé ká gbé àṣà àti ìṣe ilẹ̀ Oòduà ká gbéga. Màmá wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Níkẹ́ Art Gallery, Chief Dr. Mrs. Níkẹ́ Ògúndáyé. Akiyi màmá o, ẹ wá lọ́dún yìí láṣẹ Èdùmàrè ẹ wà lẹ́ẹ̀mí. Akiyi ẹ kú dìde káàbọ̀ o. Nígbà tí à ń retí bàbá Kábíyèsí Ọ̀nìní tó nílùú ẹ̀, àtẹwọ́gbẹ̀jà tilẹ̀ Òṣogbo, oníǹkan òní oníǹkan làájọ́ ṣe. A máa fi àsìkò yìí kí gbogbo àwọn planning committee.
Okay.